I am sorry to death to the what do I call it? Is it topmost or sacred area of your religion? Sacred area of your beliefs. I am sorry. I'm sorry for bringing Apoti Eri to this studio. I am sorry. I will tell you the reason why I do all this. Why I brought Apoti Eri to the studio. Why I did all I do. While I did all I done. I will tell you everything. But whatever I am telling you here, I don't want it to look like just a mere excuse. Excuse, just mere excuse. No. Ubuntu mo sọ kò ní kí n má apologize. Etin wá sọ pé ubuntu mo sọ gan kò ní kí n ṣe tí mo ṣe fine, àbí? Now. Ẹ máa parọ́ tọ́ra yín jẹ Nàìjíríà, ẹ máa parọ́ tọ́ra yín jẹ, ẹ máa kó bá ara yín. Ẹ rí àwọn kan bọ́ta sí wọ́n fi òtítọ́ sílẹ̀, wọ́n sọ nǹkan ọ̀tọ̀. Màá sọ ẹ̀ṣẹ̀ tí Alhaji Oriyomi Hamzat tó ṣe, màá dẹ̀ sọ ohun tí ó jẹ́ tó fà á tí Naomi náà fi dé bá àwọn méjèèjì ni wọ́n jọ ṣe àṣìṣe. Ṣé rí nílé ayé yìí a máa ń fẹ́ ṣe kọ́píkọ́pí. Nílé ayé yìí a máa ń fẹ́ ṣe pé ntí lágbájá ṣe mí náà fẹ́ ṣe. Alhaji Oriyomi Hamzat Olúwa sọ fún mi wípé òun lòun rán níṣẹ́, ó ní ṣùgbọ́n ó ti ṣiṣẹ́ jẹ́ nínú ọdún 2024. Lára iṣẹ́ tó jẹ́ Olúwa ní Alhaji Oriyomi Hamzat ó ti túṣe òun Ọlọ́run ọba wò. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín nígbà tá bọ́ta tá ṣe fídíò yẹn, gbogbo yín náà lẹ́ẹ̀ jẹ́ kí Alhaji Oriyomi Hamzat ẹ̀yin lẹ́ẹ̀ jẹ́ kó mọ̀ títọ́ ọ̀rọ̀ tó sọ. Gbogbo ẹ̀yin tẹ́ kó bá Alhaji Oriyomi Hamzat ẹ máa rí àkóbá. Ẹ máa rí àkóbá lórúkọ Jésù. Torí wípé arákùnrin yẹn ó ń ṣe iṣẹ́ yẹn bí Ọlọ́run ṣe gbélé lọ́wọ́. Ó ń ṣe iṣẹ́ yẹn bí ìdí ẹ̀ tí mo máa ń sọ fún èèyàn pé má gbà kí wọ́n tiẹ̀. Má gbà kọ́ tiẹ̀ lu Ọlọ́run. Ọ̀gá wọn lè tiẹ̀ lu ènìyàn. Má gbà kọ́ tiẹ̀ lu Ọlọ́run. Àwọn ènìyàn ti Alhaji Oriyomi Hamzat. Wọ́n ti lu Ọlọ́run. Ní ọ̀nà wo ni wọ́n fi ti Alhaji Oriyomi Hamzat ti Ọlọ́run? Níbi ọ̀rọ̀ àpótí ẹ̀rí tí Alhaji Oriyomi Hamzat tó tú nínú ọdún yìí. Ẹ lá ojú sí ẹgbò mi rádà o. Inú ilé àpótí ẹ̀rí lèmi wà, inú ilé má jẹ̀mú ni mo wà. Nígbà tí ọ̀rọ̀ yẹn bọ́ síta mo bọ́ta mo pariwo. Mo rí Alhaji Oriyomi Hamzat. Lóòótọ́ iṣẹ́ tẹ́ ṣe. Iṣẹ́ dáadáa níṣẹ́ tẹ́ ṣe. Ṣùgbọ́n ẹ ti lọ jẹ́ kí àwọn ènìyàn lọ tì yín. Ẹ ti jẹ́ kó tì yín. Ẹ ti jọ́kọ̀ tì yín lu Ọlọ́run. Ẹ̀yin náà tún wá bọ́ta. Ẹ wá ń gara. Ẹ mọ̀ wípé kò sí ẹni tó tú Ọlọ́run wò tí Ọlọ́run kì í gbà fún àwọn ènìyàn láti tú òun náà wò. Ẹ láì tí ká gbọ́ mi o. Torí wípé Nàìjíríà ẹ máa ń tún ara yín jẹ. Nàìjíríà tó máa tán rẹ̀ jẹ. Nàìjíríà tó máa ṣe nǹkan tó ń ṣe yẹn. A dẹ̀ bọ́ sórí social media. A sọ pé òun ò ṣe o. A sọ pé òun ò ṣe o. Kò sí ìgbàlà ń bẹ̀. Kò sí kankan ń bẹ̀. Ẹ jẹ́ kó ní problem. Kí wọ́n gbé lọ́sọ̀dọ̀ kíní yẹn kí kíní yẹn kó yàn lójú. Kó yanjú ọ̀rọ̀ rẹ̀ fún. Kò ní padà bọ́ sí online. Kò ní tẹ́lẹ̀ mo rò bóyá kò ní agbára o. Mo ti dé bẹ́ẹ̀ sí ó dágbà. Kí ló dé tẹ́ tọ́ra yín jẹ? Lọ́jọ́ tí mo ti rí Alhaji Oriyomi Hamzat. Lọ́jọ́ tí mo ti rí tó tú àpótí ẹ̀rí mo ní yes. Máa yí ó ti gbà kí àwọn ènìyàn ti òun lu Ọlọ́run. Wọn ò dẹ̀ kí ti èèyàn lu Ọlọ́run o. Ọlọ́run tí gbogbo wa rí. Ọlọ́run kì í ṣe bí àwọn èèyàn ti ṣe o. Mo jáde gbà yẹn. Mo ní Alhaji Oriyomi Hamzat. Mo ní Olúwa sọ fún mi pé ti kọjá ààyè yín. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ wò mí o. Ọ̀pọ̀lọpọ̀ yín ìṣẹ̀lẹ̀ bọ́ sábẹ́ kọ́mẹ̀ntì tẹ́ bẹ̀rẹ̀ sí ní bú mi o. Mo sọ Alhaji Oriyomi Hamzat náà tún bọ́ta. Ó ní ẹ̀rí ti gbẹnu sí máìkì. Ẹ̀rí ti gbẹnu sí máìkì. Nàìjíríà nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ kò jẹ́ kẹ́ ẹ gbọ́n. Nàìjíríà ohun tẹ́ ẹ jẹ lọ́wọ́lọ́wọ́ kò jẹ́ kẹ́ ẹ gbọ́n. Mo sọ má jẹ́ kí àwọn ènìyàn tiẹ̀ lu Ọlọ́run. Ọlọ́run ọba yìí náà. Ṣé rí
ìjìyà tí Alhaji Oríyọmí Hamzat ń jẹ lọ́wọ́lọ́wọ́ ìjìyà wípé ó tú iṣẹ́ Ọlọ́run ọba wò ni. Àpótí ẹ̀rí kì í ṣohun tí ènìyàn kọ́ lè tú wò. Ẹ má ṣì mí gbọ́ o, mi ò sọ wípé bí wọ́n ṣe ṣe iṣẹ́ yẹn nígbà yẹn wípé kò lẹ́tọ̀ọ́. Mo sọ fún Alhaji Oríyọmí Hamzat nígbà yẹn pé tó bá tilẹ̀ jẹ́ pé ẹ fẹ́ tú àpótí ẹ̀rí wò kò yẹ ká gbé wá sórí social media. Ṣé wọn ò padà gbé ọ̀rọ̀ tẹ̀yìn náà wá sórí social media kọ́dún yìí tó parí báyìí? Ṣé wọn ò padà tú ẹ̀yìn náà wò kọ́dún yìí tó parí báyìí? Ẹ máa tọ́ra yín jẹ ní Nàìjíríà. Ọlọ́run là ń sọ̀rọ̀ nípa rẹ̀. Mo sọ fún yẹn, ó ní èmi gbé orúkọ mi, ó ní mo gbé orúkọ mi ga ju gbogbo nǹkan lọ. Èyí tó jẹ́ pé àwa tá a ní àpótí ẹ̀rí gan, wọn bí wá dágọ́ ká ṣí inú ẹ̀ wò. Àwọn ọ̀rí tó jẹ́ pé àwa tá a ní àpótí ẹ̀rí gan, ẹ̀rù gan bà wá gẹ́gẹ́ fún ara wa. Ó wá jẹ́ kí àwọn ènìyàn lọ tì í lu ẹ̀rí. Wọ́n ti húsà náà, wọ́n ti lu ẹ̀rí ni náà. Wọ́n ti húsà lu ẹ̀rí ni. Lérí fi pa húsà. Tó bá tilẹ̀ jẹ́ bí ẹbí mùsùlùmí Alhaji Oríyọmí, mo sọ fún ṣé bí mùsùlùmí ni ẹ́. Ó ní àṣírí, ó mọ nǹkan kan náà. Nígbà tí wọ́n dẹ̀ gbé ọ̀rọ̀ àpótí ẹ̀rí wá, ó ní bẹ́ẹ̀ ṣe máa tírìtì kéèsì ẹ̀. Tó bá tilẹ̀ jẹ́ pé ẹ fẹ́ confirm bóyá ẹ̀rí yẹn o, bóyá ó ṣe mistake kàbí ìkejì, kì í ṣe ó tún yẹ ká gbé wá sórí afẹ́fẹ́. Àwọn ọlọ́pàá gan ò lè ṣerú ẹ̀. Láti àìmọ̀ iṣẹ́ tó ju iṣẹ́ yẹn lọ, Alhaji Oríyọmí Hamzat ti ṣe tó ṣàṣeyọrí. Ṣùgbọ́n lọ́jọ́ tí ènìyàn bá tú Ọlọ́run wò lọ́jọ́ yẹn ló ṣàṣetì. Mo jáde mo sọ̀rọ̀ nípa yẹn. Ó bọ́ta Alhaji Oríyọmí Hamzat ó bọ́ta. Ó ní kò sí nǹkan tá a fẹ́ ṣe é. Mo ti tú ẹ̀rí wò, mo ti tú náà nìyẹn. Mo ti mọ nǹkan tó wà nù ẹ̀. Mo dẹ̀ sọ fún wọn. Mo jáde mo sọ. Mo ní Alhaji Oríyọmí Hamzat. Ẹ má rò bóyá èèyàn lẹ́yìn yẹ̀yẹ́ ẹ̀. Ọlọ́run ọba lẹ́yìn yẹ̀yẹ́ ẹ̀. Kò sí ẹni tó yẹ̀yẹ́ Ọlọ́run ọba tí Ọlọ́run ò yẹ̀yẹ́ ẹ̀. Ẹ kàn fi tiyín lọ kó bá olórí Naomi. Alhaji Oríyọmí Hamzat òun ló kó bá olórí Naomi. Ẹ gbọ́ ohun tí mò ń sọ fún yín o. Kì í ṣe ní kì í ṣàná ní Queen Naomi ló ti ń ṣe iṣẹ́ ká máa pín oúnjẹ káàkiri fún àwọn ọmọ kékeré nígbà Christmas. Ó ṣe jẹ́ ti ọdún yìí ló ní problem. Torí wípé Alhaji Oríyọmí Hamzat wọ́n ti tì í lu Ọlọ́run. Ọlọ́run bínú sí i. Mo sọ nígbà yẹn mo ní Ọlọ́run bínú sí i. Ẹ bọ́ta ó ní kò sọ́nà kankan tó bínú sóhun. Mo ní ṣé ìwọ ọmọ Ọlọ́run ni? You don't know God. Ẹ̀dẹ̀ bọ́tà ń gbà yẹn ẹ̀dẹ̀ bẹ̀ sí ní yẹ̀yẹ́ àpótí ẹ̀. Ṣé bí ìyá 2024 ní náà láwà? Ìyá 2024 yìí náà láwà náà. Kò tí ì parí. Kò sí ẹni tó tú Ọlọ́run wò tí Ọlọ́run ò rán àwọn ènìyàn tó máa tú ayé tòun náà wò. Alhaji Oríyọmí Hamzat tó o bá dẹ̀ ṣọ́ra àwọn owó tí ń wọ́wọ́ o. Àwọn owó tí ń wọ́wọ́ lórí kẹ̀sì yẹn